ní anything rí àbí tó fún mi ní anything rí kó gbé jáde. Tó bá dẹ̀ jẹ́ pé voice note náà ni àbí conversation ni whatever kó gbé bọ́ta kó wá prove sí àwọn ayé because me I have about 10 evidences níbi tó ti seek fún assistant mi both financially, spiritually, morally, even physically. But thank God I didn't go the physical one because I'm not going to mo long back mo fẹ́ volunteer pé kí n lọ kọ́ lórí burúkú how to edit videos, how to shoot our cooking content because I wanted to go to a city, lodge in a hotel for a weekend and go to her house, teach her, help her to film, show her how to do a video, a cooking content and how to edit the video. Ṣé mo pé ká ní pé mo lọ olórí burúkú tó ń pè ní Bukky Jesse tọ́lọ́run ò ní fire fún títí ẹ máa bàjẹ́ látòkè kan lẹ̀ yìí. Ó lè parọ́ mọ́ mi. Ọlọ́run ló mọ̀ nǹkan tó máa ní mo wá lé òun wá ṣe. God knows irú irọ́ tó máa pa mọ́ mi. Ṣé mo pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn physical thing ni yàtọ̀ sí pé Ọlọ́run máa jà fún yàn, ẹlẹ́dẹ̀ yàn máa jà fún yàn. Báwo ni mo ṣe fẹ́ wẹra mi mọ́? Báwo ni mo ṣe fẹ́ wẹ ara mi mọ́? Dó olórí burúkú ẹ lóhun ní CCTV nílé. But ó lè sọ pé CCTV ò cover kitchen òun àbí kò cover living room òun tí mo bá jókòó sí. Ṣé rí bí Ọlọ́run ṣe ń yọ àwọn Ọlọ́run máa ìpinnu rẹ̀ kó pa mí. Nǹkan kan dẹ̀ ló dìlé mi gbà yẹn. Nǹkan kan ló dìlé mi gbà yẹn tí mi fi lọ. Díẹ̀ ló kù kí n book ticket, kí n book hotel, kí n lọ bá. Ìgbà yẹn mo ní okay kó lọ ra ring light. Because she wanted me to buy the ring light for her. I told her money ring light tí mo lọ mo ti lo ring light yẹn láti 2017 àbí 18 ni mo ra ring light yẹn. Mo ní ó strong. Newer ring light ní 18 inches. Mo ní kó lọ ra yẹn pé ó strong, mo ti ń lò ti pẹ́. Ó lọ ra ring light nígbà yẹn ó ti ń prepare lẹ́dẹ̀ mi. But something happened that I couldn't go. Ṣé ní pé Ọlọ́run ló yọ mí ká ní pé mo ti lọ ní tí mo ti rí 101. Ọlọ́run ló mọ irú rọ 101 tó máa ka mọ́ mi kan tó máa ní mo ṣe fóun wọn lọ́wọ́ lórí burúkú àbíyá búrà ló máa lú mi wá kó lé òun àbí bóyá ó máa lóun káṣọ fún mi ni Ọlọ́run ló mọ irú rọ tó máa pa mọ́ mi. Tó yẹ pé àdàbí àti ẹlẹ́dàá mi nìkan ló máa lè yọ mí nínú ẹ̀ tó máa bá mi dá sẹ́ríà fún. Why tí èèyàn ṣe máa wà ní ayé tó yẹ pé irọ́ ba yé jẹ́ Bukky Jesse you're almost 49 years old bóyá 48 àbí 49 yẹn. But you derive joy in life. You live effortlessly. You lie comfortably. Mi ríru ẹ rí. Bukky Jesse mi rí irú ẹ rí kó jẹ́ pé irọ́ náà fi ṣe ìpilẹ̀ṣẹ̀, irọ́ náà fi sun irọ́ bá tiẹ̀ jẹ́. Mo rí kíní tó ṣe show bóyá bí tán kọ́ ti show sí tó ní pé no ó dà pé mi mọ̀ bóyá ń kọ́ tẹ̀ bó mo ṣàrí fídíò Comrade Legal tó ní Bukky Jesse pé wọ́n gbé Bukky Jesse dìde sí òun pé wọ́n rán Bukky Jesse sí òun nígbà tó ìjà òun àti ẹ̀ bẹ̀rẹ̀. Bukky Jesse irọ́ ṣe bá tiẹ̀ jẹ́ náà. Irọ́ ṣe bá tiẹ̀ jẹ́ ṣe rí mi rí àgbàlagbà ṣe rí àwọn ọmọ kéékèèké léèyàn tẹ̀ mọ́ pọ́n máa ń parọ́ téèyàn máa tap wọ́n ní pé stop line. But kí léèyàn fẹ́ ṣe fún olórí burúkú Bukky Jesse àwáyé wá pasán yìí ná pẹ̀lú irọ́ pípa. Ó fẹ́ padà sọ́dọ̀ Lizzy nìyẹn. Why do you have to go and lie pé èèyàn kan ló rún ẹ̀yin ṣe nobody sent you message Bukky Jesse torí ilé tó fẹ́ gbà lọ́wọ́ Lizzy. Torí ilé tó fẹ́ gbà. Èmi ò kúkú mọ̀ gbà tẹ́ ní conversation ọ̀rọ̀ ilé àbọ̀rọ̀ ilẹ̀. Because she wanted her to give you a free house. Ó ti believe pé okay o bó ṣe ń appear pé òun lówó òun ní kíní kan o she will be able to give you a house for free. That is why you went to her in the first place. The same thing tó ṣe sí ọ̀dọ̀ kí lórúkọ ẹni tán lọ gbọ́kọ woman kan tó wà ní America something Aṣíwájú Kùtọ́ what's that woman's name? Adekas. Mercy Aigbe. There's something tó bá dọ́dọ̀ Mercy Aigbe náà attaché yìí náà ní lórí kó máa tọrọ kiri. Nǹkan tó bá dọ́dọ̀ Lizzy nìyẹn ó ti believe pé o torí pé Lizzy yóò appear pé òun lówó ó máa rí lẹ́gbà lọ́fẹ̀ẹ́. Ìgbà tí mi mọ̀ bóyá ní kó máa sanwó monthly àbí kó máa sanwó díẹ̀díẹ̀ ni mi mọ̀ because I wasn't part of the conversation. Nǹkan tó bí nínú nìyẹn. When that lady came for me because of Gbeposi, tí n bá fẹ́ ṣe show fún gbà yẹn,
I'll go on my page. I'll update on my page. Bukky Jesse will call me and say, Sister Bukky, no. Ẹ má fi page yẹn lẹ̀. Èmi ò mọ̀ pé lórí burúkú ẹ fẹ́ kí n máa bọ́ òun fi build the page yẹn lọ. So that n bá ti wá pa owó lórí page yẹn kí wọ́n máa kọ fún òun. No, I have my own page. At times, when I finish updating, under the update, màá fi orúkọ mi síbẹ̀ kó lè mọ̀ pé èmi ni mo ṣe update yẹn fún kò ṣe Bukky Jesse. This idiot will call me and tell me not to do that, pé kí n lọ edit kini. And because I loved her, because I respected her as a big sister, màá gbọ́rọ̀ sí lẹ́nu, màá lọ edit post yẹn. You now come out and you be lying effortlessly. Torí kí ni Bukky Jesse? Ta ló fẹ́ pa ẹ́, ta ló fẹ́ nù ẹ́ tó bá sọ òótọ́? Because you're so shameless. Ó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe, orí burúkú tó ń ṣe, kò yẹ kó máa bá lọ́wọ́ ibi tó gbéra ẹ sí, because you're a nobody. But you presented yourself online as somebody. Nǹkan tí àwọn èèyàn tó wà reasonable tó ń ṣe get closer to you nìyẹn. If I knew that you were, you're such an olórí burúkú, a low lifer, do you think I will mingle with you? Do you think I will have anything to do with you? If I'm not a low life and here you're a nobody. Bukky Jesse is zero. She is zero. Like, four number letter ho ni Bukky Jesse. She is a nobody. Aṣọ gidi wo lẹ rí lọ́rùn wèrè ẹ̀. Nǹkan gidi wo lẹ rí lọ́rùn lẹ rí lára ẹ̀. Gbogbo God moroto ni go and Google it. Ẹni kó tún kó gbogbo ẹ̀ jáde kó wá fi gbogbo àwọn moroto tó máa fi wọ́n nígbà tó ṣe ṣó yẹ kó wá kó gbogbo ẹ̀ jáde nísìn. Ẹni kó wá kó gbogbo ẹ̀ jáde ńsìn. Now, ó fẹ́ padà sọ́dọ̀ Lizzy nìyẹn. Why tó wá lọ parọ́ pé èèyàn kan ló gbé ẹ jáde fún Lizzy, èèyàn kan ló ní kò ṣe fún. Nobody sent you message. You sent yourself because ara ń ta ilé tó fẹ́ gbà ó rí ilé yẹn gbà lọ́wọ́ ẹ̀. Nobody sent you message. The same thing tó ṣe pẹ̀lú Nonselly náà nìyẹn. Nígbà tó fẹ́ padà sọ́dọ̀ wọn, èmi ló lọ parọ́ mọ́. Kò ní jẹ́ Bukky Jesse. Kò ní jẹ́ ó lé mi gba page lọ́wọ́ ẹ̀, page tó ṣì ń lòdè ní Bukky Jesse plug, page tí mo ṣí, tí mo build, tí mo bẹ́ẹ̀ monetize tó ń pa owó lórí ẹ̀, òun ló ṣì ń lòdè ní. Ó dẹ̀ lọ parọ́ mọ́ mi lọ́dọ̀ àwọn woman yẹn àtàbúrò mọ́ pé mo gba page lọ́wọ́ ẹ̀. Tí wọn bá pè mí tí kí ìṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀, báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé irọ́ tó lọ pa mọ́ mi yẹn just because ó fẹ́ ojú rere wọn padà? Bukky Jesse ayé ò lè jẹ́. Ìwọ wá feel pé okay, tó bá ti mẹ́nu lọ sọ́dọ̀ àwọn ọmọ tiẹ̀, inú máa bí bóyá mo máa dákẹ́. Ó mọ̀ pé ó mọ̀ bó ṣe máa sáré ẹ lọ́kọ ńlé, you're a married woman, ẹ má jà, ẹ má ṣe kíní kan. Nobody, ìyá mi gan ò lè sọ fún mi pé kéèyàn mọ̀ bu ẹnu àtẹ́lu àwọn ọmọ mi àbí ìyá mi pé kí n dákẹ́, kí mọ́mì tẹ̀ ní Bukky ẹ ṣe bẹ́ẹ̀ mi ni wọ́n ń bú, ẹ ṣe bẹ́ẹ̀ mi ni fi wọ́n sílẹ̀. Mi lè gbọ́, mi lè fi ẹni yẹn lẹ̀ àfi tó bá tẹ́ mi lọ́rùn. Because mi kò sẹ́ni tó bá sọ pé mo bú ọmọ òun àbí mo ṣépè fún ọmọ òun lórí Facebook rí. Abiyamọ gidi lèmi tí ń bá ra àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣeré, inú mi máa ń dùn, ó máa ń fún mi láyọ̀. Bí irú Bukky Jesse ń sìn, àpòrọ̀ ọjà ayé, àfògo ọmọ wá views lórí Facebook, a fi ògo ọmọ wá views lórí social media. Ó máa fi ọmọ títí ẹ̀ lẹ̀, right? Ó jókòó sórí social media. Ó ń sọ how many is watching? Àti pé 500, àti pé 200. Tẹ́ bá tapu, tẹ́ show love mi ìsọ̀rọ̀ mọ́. Ṣé rí pé bẹ̀rẹ̀ orí burúkú nìyẹn. Because that is the only way, only place tó ti rí happiness, tó ti rí joy. Tí Bukky Jesse bá tán live show, tí 100 people bá wò, she will end the live show because kò sí dùnnú fún. Ẹ̀rẹ́ lomi, wọ́n máa ní body positivity, àwọn large women. Ẹlòmíì tó wá tóbi, mo máa rí comment, oh thank you, you are my role model, yeah, I like the way you carry yourself. Ẹ mọ̀ pé wọ́n ní àjẹgbòjò ó máa wẹ́ni kúnra ni. Okay, tí àwọn ènìyàn tó bá ti wá lọ ṣe surgery, tí wọ́n lose the weight, àwa di pé you did not tell us, so you lied to us. It's because you didn't believe in yourself. Ó bá tóbi, ó bá tínrín, ó bá àgbẹ̀kú, tó bá believe in yourself, ó ní máa wẹ́ni kúnra lórí internet. Ẹni tẹ́ ti believe pé okay, ó tóbi, ó ń jó, ó ń gbèrè, tó bá lọ táìmù kan tó ń bá fà nínú, táìmù kan tó ń go through pé okay, ó kàn torí owó ẹ̀ tó sì ń kojú owó tí pé tó bá ti pé máa lọ ṣe surgery.
ó wá ṣe surgery tẹ̀wá ẹ máa wá disappointed orí burúkú ló bá yín because orí burúkú ò bá bá yín not everything you see on the internet lẹ máa mú dání tẹ máa gbé gbogbo life yín lé lórí just like Bukky Jesse now tí gbogbo àwọn èèyàn believe pé olówó she's rich ó máa ń ṣàn Bukky Jesse ní àwọn kú ó ní àwọn kú mo rántí ìgbà yẹn tí bá ń ṣe give away Bukky why tẹ́ fún wọn lówó ẹ má fún wọn lówó jẹ máa nínú àjọ jẹ kò kí ń dùn tẹ́yàn kan ò bá ní I love giving I love sharing kò mí pé mo ní tán kò mí pé èmi náà nídìí mi need ìrànlọ́wọ́ àbí mi need àánú it is because I derive joy in giving people kí n réyàn tínú ẹ̀ bàjẹ́ kí n pálẹ̀rín kí n fún ní nǹkan kí n the little I have ó yẹ ìwọ náà gbà inú mi máa dùn but nǹkan tí mi lè stand ní kéèyàn wá máa use mi nǹkan tí mi lè stand nìyẹn mo mọ̀ update àná yẹn mo mọ̀ fi síbẹ̀ in fact when the teacher called me because bóyá wọ́n ti kọ́kọ́ pe ọmọ tí ò gbé kọ́ when the teacher called me I wanted to record the voice I was like Bukky do you know do you need this reason tí mo dẹ̀ ṣe fẹ́ ṣe ni pé mo fẹ́ kí ìbànújẹ́ kó máa bá Bukky Jesse since tó ti rí pé àbí tó ti sọ pé táwọn èèyàn bá ń celebrate òun ò kí ń wà happy pẹ̀lú ẹ̀ now good news sí wa a máa gbé jáde èyí tá bá lè post inú ẹ̀ a máa post ẹ̀ so that kí Bukky Jesse kó tètè kí àti pokùnso ẹ̀ kó lè tètè yá wàá máa láwọn èèyàn òṣoríire aláyé bàjẹ́ àwọn wèrè kan náà wá sábẹ́ comment section mo ti sọ fún yín if you come to under my comment section to do orí burúkú á ṣe yín tìran má gbé yín ṣépè má gbé yín gègùn tìran because ìwọ tó o bá ní ìyá rere ìwọ tó bí ẹ bá kọ́ tó gbẹ́kọ̀ọ́ ò ní máa lọ from platform to platform lọ máa bú ẹni tí ò bú ẹni tí ò ṣẹ́ ẹ ní máa lọ káàkiri láti lọ máa búyàn wọn kọ́ yín ni so when you come under my comment section to come and display madness I will send you to your useless mother that refuse to train you because kò sẹ́ni tó máa ní mo wá sórí comment òun mo wá bú òun bẹ́ẹ̀ even ibi tán ti ń bú mi gan I don't go there to go and lọ máa bú àwọn tó ń bú mi bẹ́ẹ̀ kò ṣe platform mi so ìwọ tó bá mọ̀ pé orí ẹ̀ ó láyà máa bọ̀ ní cyberspace ti tèmi tó o bá ní forí gégùn lọlé fún àwọn tó ní ẹ́. Bukky Jesse is a nobody. She is a nobody. But ní bọ́tà passport àbúrò ẹ̀ tó send sí mi. Help wo lo need látọ̀dọ̀ mi tó fi send the passport to you. Come and tell the world. Miss, I have it all. Miss, I'm a rich woman. Wàá máa pè yàn pé aláyé bàjẹ́ yàn kan òṣòríire yàn. Come and define success for us. What is the meaning of success? What define it? What define it? Why explain it? Tó ń pè ní pé yàn òṣòríire. Now, ọmọ Ìyábọ̀ Òjó, ó mú ọmọ lọ́mọ, ó mú mẹ́nu Bukky Jesse. Tí ọmọ ẹ gbé dórí burúkú tó bá ya 5% oríire tí ọmọ Ìyábọ̀ Òjó tó yà yẹn inú ẹ̀ àdó ayé ò ní rí rúdurùdu báyìí ayé ò ní ṣe kíni kò ní rí rúdurùdu báyìí tí ọmọ gbé ẹdẹ́wùn ẹ tó bá ṣe 5% oríire tí ọmọ Ìyábọ̀ Òjó tó ṣe ayé ò ní rí ò ní máa wálò nínú sadness èèyàn òṣòríire ọmọ lọ school kò gbóyún ní school kò drop out ó graduate kó tó ṣe graduation kó tó graduate ló ti ń pa owó ó make owó ó live comfortable ó graduate kí ló tún kù lẹ́yìn kó mọ́kọ wálé kọ́lọ̀ ń dẹ̀ ṣe àmì sínú ẹ̀ kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ pọ̀ kí ló tún kù lẹ́yìn yẹn oríire wo ló tún jù yẹn kò kẹ́gbẹ́kẹ́gbẹ́ kò máa ṣaṣẹ́wó kiri kò máa gbé gbòlà iye olórí burúkú ọkùnrin tó pè ní VDM òun àti Bukky Jesse ló yẹ kán fẹ́ra wọn tó dáwọn méjèèjì wọn kì í fojú ríre wọn kì í fetí gbọ́re ọmọ Ìyábọ̀ Òjó tó jọkùnrin kò ya VDM kó máa gbé gbòlà ẹ̀ kó máa ta gbòlà lórí online kó máa ta gbòlà kó máa ṣe wánkíwánkì èyí tó jóbìnrin kò máa ṣídìí sí kámẹ́rà kò ṣe amúrọ̀rọ̀ kó máa sẹ́ǹdì ẹ̀ sí pásítọ̀ èèyàn Ọlọ́run kò máa fẹ́ ṣe wánkíwánkì pẹ̀lú èèyàn Ọlọ́run Bukky Jesse oríire wo ló tún jù yẹn lọ
Oríire wo ló tún jù yẹn lọ? You are kí ni mo lè fi qualify idiot yìí? You're so bitter. You are evil. Gbogbo nǹkan burúkú ayé yìí ni Bukky Jesse jẹ́. Kò kí ń dùnnú sí nǹkan dáadáa. Tẹ́bẹ̀rẹ̀ ni tó ń ṣe dáadáa tí Bukky Jesse bá celebrate torí pé fẹ́fẹ́ nìyẹn ṣe gang fight ni. Torí ìsídà kó fẹ́fẹ́ nìyẹn ṣe gang fight àbọ̀ ní nǹkan tó fẹ́ tọrọ lọ́wọ́ onítọ̀hún. Ẹ wò gbà tí ò ní ìdí mímọ́ kí Ọlọ́run bá kó tó bá mi tì dànù. Ìgbà tí mo ti bá ṣe page ẹ̀ tó ti ń make owó àtìgbà tó yọ mí kúrò ní admin page yẹn our earnings was £1,800 nígbà yẹn torí àwọn ìyá kan ṣọ ni yàmà yẹn ṣó make owó ń bẹ̀ ni ṣó make owó ń bẹ̀ ni orí yín ló jọ burú papọ̀ torí yín ò bá burú papọ̀ èmi ni mo ṣiṣẹ́ page yẹn mi mo mọ̀ nǹkan tó hẹ̀ ní bẹ̀ ṣó make owó ń bẹ̀ ni kò make owó ń bẹ̀ kò make owó ń bẹ̀ ṣẹnu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ṣẹnu wíwọ́ kò make owó ń bẹ̀. Inú kọ́tọ́ nígbà tó ti wá rí pé àwọn tí ń make owó dáadáa mo ti lò tán sí mi ní ìdẹ̀mọ́ bọ̀ nǹkan tó ń feel nìyẹn bọ̀ Ọlọ́run save mi gangan lọ́lọ́run ṣe lóore mi gangan lọ́lọ́run ṣàánú fún Ọlọ́run save mi Ọlọ́run rọra bá mi ti sẹ́gbẹ̀ẹ́ pé àlìkámọ̀ lélẹ̀ á dẹ̀ máa yọ àlìkámọ̀ kúrò nínú èpò ni Ọlọ́run dẹ̀ rọra bá mi tì síwájú kókórí burúkú lọ. Kò sẹ́ni tí Bukky Jesse máa bá ṣe ó máa tọrọ ni tọrọ wọ́n fi ṣe ẹ́ ni. Ó lọ ṣe olórí burúkú gbà tíjà òun àti Lizzy bẹ̀rẹ̀ tó ní kẹ́mi ra lọ máa ṣe show fún Lizzy. Mo ní báwọn ṣe máa ṣe show fún Lizzy. Tí Lizzy ò bá wá fún mi tó bá wá gbèjà gbépo sí. Kí ló kẹ́mi àti Lizzy mi ń dá sọ̀rọ̀ tó bá kàn mí. Even tí n bá rí nǹkan lórí social media tí n bá fẹnu sí mo máa fẹnu sí. Kò mí pé bóyá mo hate ẹni àbí mo like mo máa sọ bí èmi bá ṣe rí mo move on yẹn. Ó kò sọ fún mi pé òun ti lọ tọrọ glasses wọ́n ti kó glasses lé òun lọ́wọ́. Àfìgbà tí Comrade League tó update ṣòro kọ́kọ́ gbé mi mo kọ́ I shocked mo ní kí ló ń ṣẹlẹ̀ mo wá fold hands mi mo wá ń wò okay kí ni next àfi bí wẹ̀rẹ̀ bó kọ́ pẹ́ mí o àfi bí wẹ̀rẹ̀ bó ṣe bọ́ sórí live show lọ́wọ́ kó glasses jáde lótọ́ mọ́ ní so lady títí ló ti lọ tọrọ lọ́wọ́ ó ti lọ tọrọ gbá ó bá ti sọ fún wípé ó ti ṣẹ̀sín débì báyìí kí sọ fẹ́ pé wo ọwọ́ tó wà yìí kò ṣe ṣàrọ̀ra zip ẹnu ẹ̀wù má tà sí o zip ẹnu ẹ̀ torí ó lọ́rọ̀ ẹ̀ lẹ́nu o ó ti kọjá yẹ o ẹni tí mi ìbá sọ̀rọ̀ rí tí mi ìgbà kankan lọ́wọ́ ẹ̀ rí tẹ́mi àti ẹ̀ka àjọ ní ẹni tí ń ṣe pọ̀ tó ṣorí burúkú lọ́dọ̀ mi yẹ́rí pọ́rí burúkú máa ṣẹ́kan lẹ́ni ó máa ṣorí burúkú látọ̀ kéde lẹ́ni so èmi ní ẹnu ọ̀rọ̀ láti òkèdè lẹ̀. Mo ṣe kí ni mo ní ẹnu ọ̀rọ̀ láti òkè délẹ̀ olè olórí burúkú ó fi Nàìjíríà ó fi UK lẹ̀ ó lọ sí Spain ó fi Spain lẹ̀ ó lọ sí Dubai ó fi Dubai lẹ̀ ó rí glasses rà ó rí glasses rà mo ráyè tẹ́ láàárọ̀ glasses rà ní UK ní Dubai ní Spain ó rí glasses rà ó wá di Nàìjíríà ló ti wá lọ tọrọ glasses Bukky Jesse ó lè olójú kòkòrò ó lè ní ó lè ọ̀fọ̀n ó máa tọrọ ni ó máa tọrọ lórí burúkú fẹ́ travel ó fẹ́ travel kò lè common hotel Bukky Jesse ò lè ṣe hotel reservation nígbà tó yẹ pé ike náà máa fi ń bá wọ wọ́n máa ń bá fi ike wọ ní common hotel reservation náà full payment yo kọ́kàn make deposit tó bá dẹ̀ dé hotel ẹ̀ kó san balance Bukky Jesse ò lè make deposit ó wẹ́ni tó máa rà fún lọ́fẹ̀ẹ́ orí eyelashes kan lójú mi náà Bukky eyelashes yẹn fáyọ kiri mo like kíní kan bó láti rà mo ní èèyàn báyìí ló ń ta eyelashes £15 èló ní £15 £15 kò ṣe £1 owó mo wò pa èmi dey carry òfófó is inside my blood they pour no òfófó
tí n bá ti rìn kan tó lọ mo máa ṣe òun náà ṣe máa ń rò pé àwọn eléyìí ojú ẹ̀ yóò gentle, we can go for her, we can come for her, you know, she will not respond, she will not retaliate, she's so quiet, she's so gentle. Ẹ má jẹ́ kójú mi kó deceive yín. Ó ń gbá. Tẹ́ bá ń gbọ́ ó ń gbá. Ìdè gbá. Bó ṣe ń lọ, bó ṣe ń ṣe, mo ṣe àṣẹ báyìí. Èmi ò ní mi kúkú níbẹ̀ argue. Mi ní nǹkan tèmi máa ṣe inú tèmi ló wà. Bó ṣe báyìí mo ń wò pé eyelashes £15 in okay. Ṣebí lady lóhun lówó. Ṣebí máa ń portray as ẹni tó ń fún àwọn èèyàn ní nǹkan tó ń dash àwọn èèyàn tó ra designer fún àwọn èèyàn tó ń ṣe gbá. £15 Bukky Jesse lè ra eyelashes £15. Ẹ wá mọ̀ nǹkan tó ṣe because I wanted to buy it for her. Nígbà tó wá ní £15 ó wọ́n o. Kò ṣe wọ́n pa àmú ní Bukky kò ṣe wọ́n pa. Kò ṣe wọ́n pa. So in my mind mo ṣe sọ pé kò ṣe wọ́n pa yẹn mo ti wò pé màá pe Josh Temi tó ń tà pé kó bá mi send ẹ̀ sí address as in I'll buy for her. Ó wá make a statement kan tó wá piss me off. Ó ní èmi ò lè rà o, èmi ò lè rà o, mo á pé okay ìwọ ò lè rà but èmi lọ́kàn tèmi tèmi wá fẹ́ rà fún ẹ̀yin ọ̀dẹ̀ ni mí. Please don't let him go one job this morning. Every parent is appreciating the children out to school. Where is her only son? Oh, Alemo. And you expect her to be happy now. Someone that has to. Someone that has no joy can never give you joy. She's bitter and she's trying so hard to spread her bitterness everywhere. Please don't use your positive energy on her. Yeye lo ye ki ama fishy. Bẹ́ẹ̀ni. Kò láyọ̀. So mo wá wò pé so ìwọ ò lè ra eyelashes sí £15 £15 ó lè ra but èmi tí mo wá rò lọ́kàn mi pé kí n rà fún ẹ ṣùgbọ́n bó ṣe ní èmi ò lè ra o mo wò pé say she cannot buy it. I shouldn't be a fool to buy it for her then. I'm like, okay. Ó dẹ̀ kúrò lórí fóònù ìjọ yẹn. Bó ṣe kúrò lórí fóònù wá wò pé £15. Bukky Jesse ò lè ra eyelashes sí £15. Gbogbo owó tó máa ń pariwo òun ni. So ibi tó ti wá tẹ́ pọ́rọ́gọ́dọ̀ tọ́lọ́run ti bá ti ẹ̀jẹ̀ finally tọ́lọ́run ti bá ti ẹ̀jẹ̀ kanlẹ̀. Ní ibi tó ti mọ ẹ́sẹ̀ ní pay slip kí bóun edit ẹ̀ kí bóun pa oye tó ń kọ́ bẹ̀rẹ̀ kí bóun kọ iye báyìí sí. Ìgbà tó wà tí Comreligu bọ́jọ́ ń pò tó tọrọ glasses tí Comreligu expose ẹ pé ó lè ọmọ ọ̀fọ̀ ni o atọrọ jẹ ni ó tọrọ glasses wá odidi méjì lòun kó fún o tó wá fẹ́ counter proof pé òun ní owó tó ń lè fi ra glasses o ló bá send mímọ̀ kan náà tó check out ó dà pé glasses náà ló rà ó ra glasses yẹn lórí mi rántí website yẹn bọ̀ ó bá send ẹ̀ sí mi pé kí n bóun edit ẹ̀ check out ẹ̀wọ̀n pẹ̀lú ìwò tó ẹ̀fọ́ ìwọ ẹ̀fọ́ tó bá fi check out wọ́n máa kọ́ síbẹ̀ planner ni wèrè fi check out spread the payment for 6 months ó ra nǹkan bóyá £150 ó spread the payment ẹ̀ fún 6 months Bukky Jesse ayé ẹ̀ tàtí ẹ̀ ń jégéjégé kémi bóun pàdé planner yẹn kí n bóun parẹ́ mo tún lẹ́gò mo tún wò pé ìyá ìdí láwọn olówó ni tó bá ní oní owó oní gbogbo ayé ìkòdìgbà tẹ́mi bá jẹ́ ń bẹ̀ kí n tó mọ̀ nǹkan tó bá ń ṣe bó bá ṣe ń wùwà bó bá ṣe ń ṣe lèmi máa fi mọ̀ pé ẹ̀kẹ́ ni yìí ó jẹun kánú ó jẹun tán ó jẹun yó ó tó ti létọ̀. But Bukky Jesse imaginary owó invisible owó ló ní lórí social media owó tí Bukky Jesse ní orí ìdè tí Bukky Jesse ní ni views 1.1 is watching 10.10 is watching oríire tí ẹni tó bá ti reviews báyìí ẹ bá mú ọmọ kan ṣoṣo ògùn náà kan tó wà lọ́wọ́ ẹ̀ kẹ́ rí bọmi kẹ́ pápín kò kàn.